Because of what? Why? Oh. Why ọkọ méje rẹ? Why? Ṣé ọkọ yìí máa ń ṣe dáadáa ni? Ó tóbi báyìí. Kí lẹ sọ? Kí lẹ fi sọ? Kìíní yẹn. Ìgbà àwọn ọmọdé ló wà lóye ká tu dé sálẹ̀ kòkó. But why? Tí ẹ fi ọmọ wọn ṣé mi lè ní àbí kí ni àbí? Ìlú lé o, kò sóore. Àǹtí, ìlú lé o, kò sóore. Kíkẹ́, obìnrin kíkẹ́, kálukú kíkẹ́ o. Tìrẹ ni o, wọ́n ti yẹ kí wọ́n. Tìrẹ ni Olúwa. Bàbá oníyẹ̀sí mú wọn náà máa ṣe dandan. Ọ̀rọ̀ mi náà wọ ìlà yìí. Èyí tó ń ṣẹlẹ̀, ẹ̀yin ọmọ kéékèèké, ẹ máa gbọ́ òṣèlú yín lẹ́nu. Tí inú sọ fún yín, ẹ wá àwọn màmá yìí, wọ́n jìyà jìyà. Torí ká ilé jẹ́ èèyàn, ẹlòmíì á bí mọ́ sílẹ̀ lọ́rọ̀ pẹ̀sẹ̀ bí ẹ dání. Ọmọ wáyà yàrá àkúyà. Torí kò tọ́ wọn, ẹ̀yin òbí wa tẹ́ ẹ mọ́mọ́ wá bí. Ẹ wá nínú wa dùn, inú yín á dùn, torí ọmọ làwa náà, láyé lúkọ̀ yẹn sí. Àti oúnjẹ tọ́tọ́ sí mi, màmá tó fẹ́. Oúnjẹ tọ́tọ́ sọ́mọ, màmá tó fẹ́.